Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Monday, August 17 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rí ìpín tó ń tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń ṣíà fídíò yìí, ẹ pín kó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Kẹ̀sì má gbàgbé láti fọ́lọ̀ wa látàrí pé ojoojúmọ́ là ń post irú fídíò báyìí fún wúlò ọmọ aráyé. Oníràwọ̀ iná tó kanra yan Harris tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ ìyọjọ́ àyájọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́ fún yín. Ó ṣeéṣe lọ́jọ́ tòní kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ lóhun tẹ́ fẹ́ ṣe fún kọ́sítọ́mà kan tàbí kẹ́ àwọn alásùnmọ́ yín tàbí ní community yín tó ṣe pé ó máa fẹ́ fún yín ní stress díẹ̀. Bákan náà sì rèé, ó ṣeéṣe kí ẹ fẹ́ mójútó lé díẹ̀ lọ́jọ́ tòní o. Àbáwọn èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn kan kéékèèké kan kó fẹ́ ṣẹlẹ̀ láàrin yín lọ́jọ́ tòní. Ó lè jẹ́ bí ìjà ráńpẹ́, ó lè jẹ́ bí iṣu, ó lè jẹ́ pé àwọn ọgọ́ ló máa tún ní attention yín lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ dàbí ìgbà pé stress yẹn fẹ́ pọ̀ tàbí kẹ́ fẹ́ need the community help àbí àwọn ìrànwọ́ látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àbáwọn tó súnmọ́ yín lọ́jọ́ tòní lórí àwọn kankan tó jọmọ́ ti relationship yín lọ́jọ́ tòní. Issue bá wáyé láàrin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní rẹpẹtẹ tó bá gba kí family bá yín intervene lé lórí kí issue náà má bàa di tó ṣe pé alágbára rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ. Ọjọ́ tòní náà ọjọ́ ìfẹ́ ni, ìfẹ́ hàn sí gbogbo èèyàn pátápátá látòwúrọ̀ sí di bí ọwọ́ ọ̀sán, kò sí wàhálà, kò sí dààmú rárá. Àwọn èèyàn àti olólùfẹ́ yín agúnrégé, àwọn èèyàn àtàwọn ọ̀rẹ́ yín náà agúnrégé, ṣùgbọ́n ọ̀dínlọ́gàn kí lè ní tó ṣú. Ó ṣeéṣe kí àwọn kan tó dàbí imbalance díẹ̀díẹ̀ kò fẹ́ wáyé lọ́jọ́ tòní, kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹni Monday fi gbájú mọ́ṣẹ́ tí issue bá wáyé láàrin àti olólùfẹ́ yín àbí láàrin èèyàn àtọ̀rẹ́ kan lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ̀kọ́ bí ara sí ọ̀rọ̀ iṣẹ́ yín ni kẹ́ mójútó dáadáa lọ́jọ́ tòní. Kẹ́kọ̀ọ́ ìfẹ́ hàn sáwọn èèyàn dáadáa níbi iṣẹ́ gan láàyè iṣẹ́. Ẹ fẹ́ lẹ ṣe kẹ́ ní ìrẹ̀lẹ̀ o, torí àwọn èèyàn àtọ̀gá yín ó ṣeéṣe kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Tàbí àwọn èèyàn àtàwọn tẹjọ́ ń ṣiṣẹ́ bí àwọn tó ṣe pé ẹjọ́ jẹ́ colleague, ó ṣeéṣe káwọn kan tó dàbí iṣu bí ẹ̀díẹ̀ kò fẹ́ wáyé lọ́jọ́ tòní tàbí kí stress lọ́jọ́ tòní fẹ́ pọ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀ ọjọ́ ìyá dára tẹ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ́ lẹ ṣe. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Báyìí pé yín àtàwọn olólùfẹ́ yín lè rí bákan, èrè owó wá lè wọlé fún yín lọ́jọ́ tòní tẹ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ ìyọjọ́ àyájọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ó ṣeéṣe káwọn kankan fẹ́ fún yín ní stress díẹ̀ níbi iṣẹ́, ṣùgbọ́n nǹkan tó fẹ́ go through níbi iṣẹ́ yẹn ìyípo padà báyìí ló máa wà fún, ìyípo padà ire ló máa padà bí fún yín. Ó ṣeéṣe lọ́jọ́ tòní kẹ́ láwọn ọ̀nà tún tẹ́ fẹ́ fèsì níbi iṣẹ́ bíi challenges díẹ̀díẹ̀. Gbogbo challenges yẹn máa borí ẹ̀ pátápátá. Lè ní ẹ rí dájú pé kí sára gbogbo nǹkan tó jọmọ́ secret ibi iṣẹ́ yín ẹ má ṣàlàyé fẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan yìí lọ́wọ́, bẹ́ẹ̀ ṣe ń ṣe tó ń gún régé, ẹ rí dájú pé kí sára gbogbo èèyàn kan ni kó mọ àṣírí bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ àbáṣírí ọlá yín lọ́jọ́ tòní. Ẹni secret dáadáa lọ́jọ́ tòní o, stress àpọ̀ púpọ̀ lọ́jọ́ tòní, ẹ máa busy gan lọ́jọ́ tòní. Busy yẹn báyọ̀ ṣeéṣe kó fẹ́ mú kí ara ríro padà wáyé gan lọ́wọ́ ìrọ̀lẹ́ tàbí kó fẹ́ rẹ̀yìn tẹ́ díẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́. Ẹ kí sára lọ́jọ́ tòní. Tẹ bá ṣe ń ṣiṣẹ́ kẹ́ máa tún try láti wá àkókò díẹ̀ láti fi sinmi, láti fi relax lọ́jọ́ tòní. Kí ni lè rí bí ẹ ti ṣe ń fẹ́. Ẹ lè face àwọn challenges àwọn kan níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Bí ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ oṣù, wọ́n lè fẹ́ jọ́ dàlẹ̀, wọ́n sì lè fẹ́ jó nílara, wọ́n lè fẹ́ ba plan yín jẹ́ níbi iṣẹ́, wọ́n lè fẹ́ rojọ́ yín láburú níbi iṣẹ́, ṣùgbọ́n máa padà borí wọn láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Tẹ bá ti jí lóòrọ̀ ọjọ́ tòní, ẹ ṣe prayer dáadáa lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, iṣẹ́ yín má ṣe dìṣẹ́, iṣẹ́ yín wá lè rí bákan lọ́jọ́ tòní. Tẹ́ bá kíyèsára, ṣùgbọ́n bá ṣe pé yín àtàwọn olólùfẹ́ yín á wà okay. Bẹ́ẹ̀ sì ni iye owó náà lè fẹ́ rí bákan lọ́jọ́ tòní, torí tó bá ti affect iṣẹ́, ó ti affect owó. Olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní o. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ ìyọjọ́ àyájọ́ ìdùnnú ọjọ́ ire gbà lọ́jọ́ ìjẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ara yín á yá gágá, ara yín á jí pépé pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín, ẹ máa tẹpá mọ́ṣẹ́ lórí pé kíre lè wọlé fún yín, lórí pé káǹfààní lè wọlé fún yín. Ní pàtàkì jùlọ tìdùnnú tayọ̀ báyìí lẹ́ẹ̀fi lọ́jọ́ tòní o. Ẹ máa rí dùnnú látòwúrọ̀ dalẹ́, ẹ máa rí ayọ̀ látòwúrọ̀ dalẹ́. Ọwọ́ yín máa bá wọn kankan lọ́jọ́ tòní tó ṣe pé lè máa ṣe kò ń gẹ́ nǹkan tí ẹ fẹ́ gbọ́ ní bùkátà lásìkò yìí, tó ṣe pé ẹ fi rí bùkátà náà gbọ́ ní ìrọ̀rùn. Ọjọ́ tòní rí owó lè wọlé fún yín lọ́jọ́ tòní, torí ọ̀rọ̀ owó báyìí ló máa bá yín látòwúrọ̀ yìí sí ìdásálẹ́ gbọ̀n. Púpọ̀ ọ̀nà yìí sì lè máa rí ṣe dáadáa lọ́jọ́ ti tòní. Àwọn tẹ bá wá rí lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ spend wisely ní o. Ẹ ṣọ́wó náà kẹ má ṣe náà àpà rárá lọ́jọ́ tòní o. Ẹ kíyèsára púpọ̀, ó dára kẹ́ fowó pamọ́ fún lọ́jọ́ iwájú tàbí kẹ́ ò lè fowó invest àsìkò ìdáná púpọ̀ láti fi kówó lóyìn kan
ẹ kówó lórí nǹkan kí nǹkan lọ́jọ́ tòní, bóyá ọjà tuntun ni, bóyá investment plan tuntun ni, ẹ kówó lé lórí lọ́jọ́ tòní, gbogbo àpadà béèrè fún yín lọ́jọ́ iwájú. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó dùn yín gbà fún yín ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lè wọlé fún yín, ọjọ́ tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín inú yín á dùn, ara yín á yá gágá, gbogbo ìtẹ́ bá ń ṣe báyìí bí idán báyìí ló máa rí, torí bí idán báyìí lọ́láǹtakùn tàwọ̀ tiẹ̀, bí idán ló máa rí lọ́jọ́ tòní o, tó ṣe pé àwọn èèyàn máa gba ti yín, ẹ máa lẹ́wọ̀n ìfẹ́ dáadáa lọ́jọ́ tòní láyìíkáyè tẹ́ bá wà, ọpọlọ yín náà sì jí pépé dáadáa táwọn èèyàn sì rí àǹfààní jẹ lára yín, tó ṣe pé àwọn èèyàn gan fẹ́ ṣe kọpíkọpí yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ o, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó gan lè wọlé fún yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire gbà lọ́jọ́ ìjẹ́ fún yín. Ó sì lè jẹ́ kó ṣeéṣe káwọn iṣu kéékèèké kó fẹ́ wáyé lọ́jọ́ tòní, ṣùgbọ́n gbogbo ìpàtà lẹ máa borí ẹ̀, kó tiẹ̀ tó wáyé gan lẹ ti borí ẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá púpọ̀ ní lọ́jọ́ tòní. Ara yín yá gágá, ara yín á jí pépé, inú yín á dùn, ayọ̀ yín á kún. Ó ṣeéṣe kẹ́ni kankan tẹ́ fẹ́ ṣe fún family member kan lọ́jọ́ ti tòní, tó ṣe é pé èyí máa bí dùnú tó pọ̀, á bí ayọ̀ tó pọ̀ fún yín. Bó tilẹ̀ jẹ́ pé ó tún ṣeéṣe káwọn kankan fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó jọ mọ́ little family issue, ṣùgbọ́n nǹkan náà ní pẹ́ tá fi kásẹ̀ ńlẹ̀. Ní pàtàkì jùlọ púpọ̀ nù yín, àwọn kan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní, àwọn tó rọ̀gbà yín ká, wọ́n á rí dùnú látara yín, wọ́n á ráyọ̀ látara yín lọ́jọ́ ti tòní, wọ́n á ráǹfààní jẹ látara yín gan lọ́jọ́ tòní pẹ̀lú. Bó sì wá lè jẹ́ pé ẹ lè stress ara yín rẹpẹtẹ lọ́jọ́ tòní, ó wá ṣeéṣe káwọn kan tó jọ mọ́ bíi stress kékeré kan, èyí tó jọ mọ́ títí ọ̀rọ̀ opportunity àbọ̀rọ̀ àǹfààní kan látọ̀dọ̀ èèyàn kan lọ́jọ́ tòní ó lè fẹ́ fún yín ní stress díẹ̀ lọ́jọ́ ti tòní, ṣùgbọ́n gbogbo ẹ̀ àǹfààní náà padà wọlé fún yín, torí pé oríire wà fún yín lọ́jọ́ tòní. Oore tó sì wà fún yín lọ́jọ́ tòní ó pọ̀ ju ohun bíi ibẹ̀ lọ, ibi ò ní jẹ́ ti yín rárá lọ́jọ́ tòní láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ẹ rí dájú pé ẹ ṣe prayer lówùúrọ̀ ọjọ́ tòní, kóre tòní kó má ṣe fún yín rárá, kẹrẹ àǹfààní jẹ, ẹ sì tẹpá mọ́ṣẹ́ dáadáa, ẹ má procrastinate, ẹ má lò dọ̀la kí n tó ṣe, ó dọ̀tún la kí n tó ṣiṣẹ́ yìí. Ẹ rí dájú pé ẹ lọ energy yín lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà rán lé ayé yín lọ́wọ́, iṣẹ́ yín á lọ bó ṣe kú lọ lọ́jọ́ tòní, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rìlíò tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín. Bó tilẹ̀ jẹ́ pé ó ṣeéṣe kí àwọn àìgbọ́ra-ẹni-yé kankan kó wáyé láàrin èèyàn àtèèyàn kan lọ́jọ́ tòní, ìfàǹfà díẹ̀ lè wáyé láàrin èèyàn àtèèyàn bí ọ̀rọ̀ sísọ lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe káwọn èèyàn tó olólùfẹ́ yín náà kò fẹ́ rí bákan lọ́jọ́ tòní, ẹ lè fẹ́ go through àwọn stress kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni olólùfẹ́ yín lè hùwà tó ṣe é pé ó lè má tẹ́yìn lọ́rùn náà lọ́jọ́ tòní, tó ṣe é pé lè fẹ́ bí kí ẹ fẹ́ máa take nǹkan personal, kí ẹ fẹ́ máa àwọn èrò kan lọ́jọ́ sí tòní. Ẹ rí dájú pé kí ẹ sára púpọ̀ lọ́jọ́ tòní o. Sùúrù báyìí ni kẹ́ múlò lápá abẹ́yẹn. Ní pàtàkì jùlọ best advice tí màá fún yín ní pé kẹ́ gbájúmọ́ṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, ẹ fálẹ̀ mọ́ṣẹ́, iṣẹ́ lóògùn ṣẹ́, kẹ́ múra síṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrí ọjọ́ tòní gbámú. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣẹnu yín mú yẹn, ó lójú ẹni tẹ́ máa sọ̀rọ̀ fún lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó jọmọ́ secret yẹn má jẹ́ kó bọ́ sọ́wọ́ ẹnikẹ́ni lọ́jọ́ tòní o. Àwọn ọ̀rọ̀ kan lè wáyé lọ́jọ́ tòní tó ṣe pé tí conversation yẹn bá ti ń long jù, ó lè padà lọ já sí ibi tó ṣe pé issue máa padà lọ wáyé. Àwọn èèyàn tó olólùfẹ́ yín kí sára tẹ́ bá ń sọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́jọ́ tòní, ẹ má jẹ́ kí conversation yẹn kó pọ̀ ju bó ṣe yẹ lọ. Lẹ́yìn pé hello how are you, hope you are good, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ rí dájú pé fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní tí ilé òní ó fi ṣú, kẹ́ fi ráǹfààní àtòrí ọjọ́ tòní gbámú, iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ. Ṣùgbọ́n bá ṣe pé yín àti olólùfẹ́ yín wà predictable, ire ó wá lè wọlé fún yín lénìí tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 6 ní àṣálẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire gbà lọ́jọ́ ìjẹ́ fún yín, ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín ire lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, àǹfààní lè wọlé dáadáa fún yín lọ́jọ́ tòní. Púpọ̀ nù yín lẹ máa rí owó gbámú lọ́jọ́ tòní o, ẹ máa rí dùnú, ẹ máa rí ayọ̀ lọ́jọ́ ti tòní. Kò ní sí wàhálà, kò ní sí dààmú fún yín. Ẹ̀yin gan bí ìgbà pé ẹ nílò àwọn kankan lásìkò yìí tó jọmọ́ responsibility kọ̀ọ̀kan tó ṣe pé ẹ fẹ́ fowó ṣe, tó ṣe pé ẹ máa wò pé báwo lẹ fẹ́ ṣe, ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà. Tẹ́ bá ṣàti tẹpá mọ́ṣẹ́, tẹ́ ti fálẹ̀ mọ́ṣẹ́ dáadáa, ẹ máa ráǹfààní àtòrí gbámú. Ẹ̀yin gangan fúnra lára yín náà ẹ lè invest lọ́jọ́ tòní, ẹ lè kówó lórí nǹkan kíkan lọ́jọ́ tòní. Ohun tẹ́ bá kówó lé lórí lọ́jọ́ tòní abíge lọ́jọ́ iwájú, ẹ má fọwọ́ mẹ́wàá jẹun lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé fowó ṣe nǹkan kan, bóyá láti fi dè nǹkan kan mọ́lẹ̀ lọ́jọ́ tòní, láti rí ìlọsíwájú. Ọ̀pọ̀lọpọ̀ yín bóyá nǹkan tẹ́ ti ń expect láti jọ́ mẹ́ta ní owó,
ó lè wọlé fún yín lọ́jọ́ tòní, àǹfààní lè wọlé fún yín dáadáa lọ́jọ́ sí tòní látara kìsìyàn yín, látara ìdúró yín lọ́jọ́ sí tòní. Tẹ́ bá rẹni tó jẹ yín lówó, ẹ láǹfààní àti fẹnu béèrè, ẹ béèrè dáadáa lọ́jọ́ tòní pé lágbájá fún mi lówó, ṣeéṣe kówó náà wọlé fún yín lọ́jọ́ tòní, tẹ́lẹ̀ tí máa ràn yín lọ́wọ́ láti gbọ́ àwọn bùkátà kan lásìkò yìí, torí púpọ̀ inú ilé láwọn responsibility tẹ́ fẹ́ take lásìkò yìí, àwọn kankan tí ń wùn yín láti fowó ṣe látijọ́ mẹ́ta tẹ́lẹ̀ náà, púpọ̀ ní yóò ṣeéṣe kí ẹ rówó fi ṣe lọ́jọ́ sí tòní o. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ, tẹ́ bá tẹpá mọ́ṣẹ́, iṣẹ́ á lọ dáadáa, bá ṣe pé yàn tó lólùfẹ́ yín náà àgúnrégé, èrè owó náà lè wọlé fún yín lénìí. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 1 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín, bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan kan lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, bóyá lórí ọ̀rọ̀ ọmọ ni ó ṣe kẹfẹ́ go through little stress lórí ọ̀rọ̀ ọmọ díẹ̀ lọ́jọ́ sí tòní. Gbọ́n àyọ̀ pé máa yọ dáadáa lọ́jọ́ sí tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ẹ má bẹ̀rù, ẹ má ṣojú rárá. Nǹkan kí nǹkan tó bá jọ mọ́ nǹkan tẹ́ ń fọwọ́ ara yín ṣe náà, bóyá aṣọ ọwọ́ yín ni, bóyá business yín ni, ó ṣeéṣe kó fẹ́ ní slight issue láàrin kan lọ́jọ́ ti tòní, tàbí kẹ́ ẹ̀ kó fẹ́ fún yín ní stress díẹ̀ lọ́jọ́ tòní. Ní pàtàkì jùlọ àwọn ọmọ tẹ́ bí lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ wọ́ọ̀ṣì wọn dáadáa, ẹ wọ́ọ̀ṣì wọn dáadáa. Ẹ ṣọ́ ibi tí wọ́n ń ṣeré lọ lọ́jọ́ sí tòní, ẹ má jẹ́ kí wọ́n ṣeré níbi tí ó ṣe é pójú yín ó tó rárá lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára púpọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ tòní o, púpọ̀ nínú yín ó ṣeéṣe kẹ́ rí opportunity kan lásán yìí, ó ṣeéṣe kẹ́ gbúrò òkèrè kẹ́ dunnú, kẹ́ gbúrò òkèrè kẹ́ yọ̀, kẹ́ gbúrò òkèrè kára yín yá gágá dáadáa lọ́jọ́ sí tòní. Púpọ̀ nínú yín máa rá àǹfààní ọ̀nà yìí jẹ́ dáadáa lọ́jọ́ tòní. Àǹfààní náà máa wọlé rush ní lọ́jọ́ tòní, tẹ́lẹ̀ máa mú ìdùnnú tá mú ayọ̀ wá fún yín dáadáa lọ́jọ́ sí tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o, tó ṣe é pé ó ṣeéṣe kí gbèsè ayé yín kó tún ní tẹ̀síwájú kan sí lọ́jọ́ sí tòní, torí tẹ́ bá jí lòórọ̀ náà ọ̀rọ̀ ayé yín ló máa ka yín lára, bí ìgbà pé yẹ kí nǹkan ti lọ dáadáa jù báyìí lọ, bí ìgbà pé nǹkan nílò láti ṣàwọn nǹkan kan fún ìdàgbàsókè ayé yín ló máa rí. Ṣùgbọ́n bákòókò náà ṣe ń lọ, bọ́jọ́ náà ṣe ń lọ, lẹ́ẹ̀ máa rí àwọn changes díẹ̀díẹ̀ lórí lórí ọmọ àti lórí ìta mẹ́nubà ṣáájú yìí. Iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n bá ṣe pẹ̀yìn àti olólùfẹ́ yín náà ó máa wà ókè o. Ó kàn ṣeéṣe kí àárín èèyàn àti ọmọ, bóyá ẹ̀yin tẹ́ lọ́mọ tó ti dàgbà, àárín èèyàn àtọmọ tó ti dàgbà náà lè má gúnrégé tó lọ́jọ́ sí tòní, ṣùgbọ́n ire ó máa wọlé fún yín lọ́jọ́ tòní. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú yín ó ṣeéṣe kí ọkàn yín fẹ́ gbọgbẹ́ bákan fáwọn kankan lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín ó ṣeéṣe kí àwọn kan tó jọ mọ́ family issue kó fẹ́ wáyé lọ́jọ́ tòní o. Ẹ lè láàlá family lọ́jọ́ tòní, àwọn kan tó jọ mọ́ family problem, ẹ lè jáde kọ́ ní pé lágbájá ogun kan ń dẹ̀ láàmú, ogun ìdílé ni. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní, gbogbo ogun pátápátá ẹ ṣe prayer lé lórí lọ́jọ́ tòní kí gbogbo ẹ̀ wó lulẹ̀ o. Púpọ̀ nínú yín ẹ máa lẹ́nu àṣẹ lọ́jọ́ sí tòní, ẹ má kó rẹ̀wẹ̀sì rárá láti ṣe prayer. Èyí dára láti fi wá àkókò láti ṣe prayer, ó sì dára láti fi ṣe gbogbo nǹkan tó jọ mọ́ spiritual work pátápátá. Eléyìí lè wọ̀n gbèsè ayé yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ sí tòní. Púpọ̀ nínú yín lọ́jọ́ tòní ẹ lè fẹ́ go through little stress nínú ilé yín lọ́jọ́ tòní, bóyá àwọn kankan wà tẹ́ fẹ́ mójútó nínú ilé tó ṣe é pé ó gba kí ẹ mójútó ní kíákíá, tó ṣe é pé nǹkan náà lè jẹ́ nǹkan tó ṣe é pé benefit yín on the long run. Ẹ dájú pé mójútó dáadáa lọ́jọ́ sí tòní o. Eléyìí lè affect àwọn plan tẹ́sí ní fọ́jọ́ tòní tẹ́lẹ̀, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ó lè affect mood yín, ó lè bí kí àìbalẹ̀ ọkàn díẹ̀ kó fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọkàn yín máa padà balẹ̀, tinú yín máa padà dùn dáadáa lọ́jọ́ sí tòní. Ọjọ́ tòní ẹ rí dájú pé kanra bẹ́nikẹ́ni, ẹ rí dájú pé jìnnà síbi táriwo bá pọ̀ sí jù kó má bàa affect spirit yín, kó má affect system yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé calm down dáadáa, ẹ wá àkókò láti ṣe prayer bá ti ṣe sọ, kẹ́ sì gbọ́ ọ̀rọ̀ sóhun tó ń sọ sí yín lọ́kàn lẹ́nu, torí ohun tó ń sọ sí yín lọ́kàn a máa tẹnumọ́ kankan fún yín lọ́jọ́ tòní. Tẹ́ bá ketí ọ̀gàn yìí sí tí ẹ gbọ́, ó ṣeéṣe kélé kó fìyà jẹ yín díẹ̀ lọ́jọ́ sí tòní. Kẹ́ kíyèsára, iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ, bá ṣe pé yín àti olólùfẹ́ yín àbí mọ̀lẹ́bí ó lè rí bákan, ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 6 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní o. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire gbà ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ẹ máa rí ìgbárùkùtì látọ̀dọ̀ àwọn tó gbà yín ká, ọ̀rẹ́ ni, alásùnmọ́ ni, family ni, gbogbo wọn pátá ló máa bá yín ṣe lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ wá tún wá ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork, ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní o. Ẹ máa tún síwájú dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó dára púpọ̀, kẹ́ fi bá àwọn èèyàn ṣe, àwọn èèyàn náà bá yín ṣe. Ẹ lè nẹ́tíwọ́ọ̀kì kan tẹ́ ń ṣe, ẹ lè polówó nǹkan tẹ́ ń ṣe fáwọn èèyàn lọ́sìn lósìn pé lágbájá nǹkan báyìí ni mò ń ṣe o, iṣẹ́ báyìí ni mò ń ṣe, ọ̀nà báyìí ni mò ń tọ̀, wá kó wá kí n bá yín ṣiṣẹ́,
ọ́dà fún sáfíìsì mi gbogbo nǹkan bẹ́ẹ̀ dájú pé mọ́jọ tòní lò dáadáa tó rọ́jọ tòní ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ ní nǹkan tó jọmọ́ connection sí dáadáa lọ́jọ́ tòní kẹ́ tún mọ àwọn èèyàn dáadáa sí lọ́jọ́ tòní àwọn tẹ́ bá mọ̀ lásìkò yìí àwọn tó lè ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ló máa jẹ́ kò ní já wọn lórí burúkú rárá àwọn lórí ire báyìí ló máa jẹ́ ẹ rí dájú pé network ẹ lé connection dáadáa lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára ire owó lè wọlé fún yín lénìí light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní o oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pọ̀ ọ̀rọ̀ iṣẹ́ yín báyìí òun lẹ́fẹ̀ẹ́ mójútó púpọ̀ lọ́jọ́ tòní ó sì lè jẹ́ pé iṣẹ́ gangan máa fẹ́ fún yín stress lọ́jọ́ tòní ẹ máa fẹ́ go through stress rẹpẹtẹ níbi iṣẹ́ lọ́jọ́ tòní òun gbogbo stress náà ó ṣe ṣe kó jẹ́ transformative fún ọ ẹ wá ṣe prayer dáadáa lọ́jọ́ ti tòní lórí ọ̀rọ̀ àwọn nǹkan tó ṣe é pé ẹ̀ ń ṣiṣẹ́ fún tẹ̀yìn tiraka fún kó wọlé fún yín tẹ̀yìn tiraka fún pé kó bọ́ sí fún yín kí nǹkan náà lè bọ́ sí fún yín nírọ̀rùn ẹ ṣe prayer lọ́jọ́ tòní àwọn àǹfààní àwọn oríire èyí tó Ọlọ́run ti kọ mọ́ yín lọ́jọ́ tòní kó má ṣe fòyín dá o kó má ṣe bọ́ sọ́wọ́ ẹlòmíì láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe lọ́jọ́ tòní tẹ́bà kí sára reputation yín lè fẹ́ ní stain lọ́jọ́ tòní unexpected thing lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ẹ lè fẹ́ go through àwọn stress tó ṣe pé afẹ́ ti múdu yín díẹ̀ lọ́jọ́ sí tòní ọjọ́ tòní ó dára kẹfọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe tẹ́ bá jí ẹ̀wùlẹ̀ ṣe prayer dáadáa lórí ọ̀rọ̀ ipò yín lórí ọ̀rọ̀ ipò tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín gangan ẹ ṣe prayer dáadáa lé lórí ẹ ṣe prayer àpò opportunity èyíkéyìí tẹ́ bá ń retí àbí tó bá tọ́ sí yín kó má ṣe fò yín rú tẹ́ bá sì lè ṣe yẹn ènìyàn lọ bó ṣe yẹ kó lọ torí àwọn ibi tí slight issue lè fẹ́ wáyé nìyẹn tó ṣe opportunity lè dàbí ìgbà pé ó kàn kò fẹ́ tètè wọlé bẹ́ẹ̀ sì lọ́rọ̀ iṣẹ́ náà lè dàbí ìgbà pé stress lè fẹ́ máa pọ̀ jù bẹ́ẹ̀ sì lè ipò tẹ́ wà náà ó ṣeé ṣe kí ó fẹ́ dàbí ìgbà pé ẹ fẹ́ go through àwọn little challenges nípa abẹ yẹn ẹ ké sára lọ́jọ́ tòní èyí tó ti jà jù náà ní kẹ́ ṣe prayer lénìí kẹ́ sì lọ́kàn ìfẹ́ torí ó ṣeé ṣe kẹ́ rí ìgbárùkù sí látọ̀dọ̀ àwọn tó rọ̀gbà yín ká ẹ̀yin àtẹnikẹ́ni ò ní problem ṣùgbọ́n ọ̀rọ̀ iṣẹ́ àti ibi tó fẹ́ ní issue òun láti mẹ́nu bà yẹn white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lénìí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú yín ó ṣeé ṣe kí ẹ rí àwọn kankan tó jọmọ́ little challenges nípa àwọn opportunity tẹ́ ń retí látọ̀nà jíjìn nípa àwọn àǹfààní tẹ́ ń retí láti ilẹ̀ òkèèrè lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni púpọ̀ ní yóò ṣeéṣe kẹ́ lack clarity nípa àwọn nǹkan tẹ́ ń wò pé ẹ tiẹ̀ fẹ́ mọ̀ nípa ẹ fẹ́ mọ bó ṣe ń lọ tó ṣe pé clarity yẹn lè má yètè sí information yẹn lè má yètè tó yín lọ́wọ́ lọ́jọ́ ti tòní ṣùgbọ́n nígbẹ̀yìn á padà tó yín lọ́wọ́ tó ṣe pé máa padà rí dùnú ẹ máa padà rí ayọ̀ látàrí pọ́jọ́ tòní gbogbo nǹkan kíkan tẹ́ bá ń ṣe ẹ máa rí dùnú lé lórí ẹ máa rí ayọ̀ lé lórí lórí ọ̀rọ̀ àwọn ọmọ yín lórí ọ̀rọ̀ ilé yín ẹ máa rí dùnú ẹ máa rí ayọ̀ dáadáa lọ́jọ́ tòní tó ṣe para tí yín gan máa yá gágá láti ṣiṣẹ́ ẹ máa ní nǹkan tá a mọ̀ sí creativity dáadáa creativity yín máa wà at its highest peak lọ́jọ́ tòní ó kàn ṣeé ṣe kẹ́ ẹ nílò àwọn information kan àbáwọn ìwádìí kan tó ṣe é pé ó lè má wulẹ̀ tètè clear sí yín ṣùgbọ́n ní ti ń pé kẹ́yìn fúnra lára yín kẹ́ ní àgbékalẹ̀ ọ̀rọ̀ kẹmọ bá ti ń gbé nǹkan kalẹ̀ kẹmọ bá ti ń ṣiṣẹ́ lọ́nà tó máa gbàyà yàn lẹ́nu ènìyàn máa dábìrà dáadáa lọ́jọ́ tòní o ara yẹn ajágágá láti iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní tẹ́lẹ̀ sì máa bí kẹ́ rírí owó dáadáa gbámú lọ́jọ́ tòní tó máa bí kẹsùn lẹ́yìn ọ̀fẹ́ káwọn èèyàn gbà tí yín dáadáa lọ́jọ́ tòní ọjọ́ ire gbà lọ́jọ́ tòní jẹ́ yàtọ̀ sáwọn opportunity tẹ́tí ń retí látọ̀nà jíjìn tó dàbí ìgbà pé ó lè fẹ́ dàbí ìgbà kọ́ lè fẹ́ skip yín síwájú pé lápájá má wọ̀rí tó bá dọ̀la tó bá dọ̀túnla wọ́n lè fẹ́ skip ẹ̀ síwájú díẹ̀ yàtọ̀ sí yẹn o èní máa lọ bó ṣe yẹ kó lọ fún yín gbogbo nǹkan yín á dùn ìgbà lọ́jọ́ tòní ẹ lo creativity yín lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní ẹ dájú pé ṣe dáadáa sáwọn èèyàn ẹ sì wà nídùnnú ẹ wà láyọ̀ látòwúrọ̀ tí dàṣálẹ́ ló dára ẹ má jẹ́ kí kankan àfẹ́ tí mo dùn yín rárá lọ́jọ́ tòní kí ni lè rí bí ẹ ṣe ń fẹ́ iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepẹ̀ yín àti olólùfẹ́ yín á wà òkè èrè owó lè wọlé fún yín náà lọ́jọ́ tòní pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní o oníràwọ̀ mi tí kì í rú Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú ọjọ́ ire báyìí ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín possibility wà kẹrẹ àwọn ọ̀rẹ́ kọgbámú àwọn ọ̀rẹ́ tó ṣe é pé ọ̀tẹ̀ ẹ̀rọ kàn tẹ́lẹ̀ àwọn àǹfààní bí ìfà ló máa ṣe yín lọ́jọ́ tòní púpọ̀ ní máa rí ìfàjẹ́ lọ́jọ́ tòní àárín èèyàn àtàwọn tó rọ̀gbà yín ká sì máa gún régé dáadáa bẹ́ẹ̀ sì ní àárín èèyàn àtàwọn tó ṣe é gbẹ́jọ súnmọ́ra tó ṣe é pé ó jẹ́bi olólùfẹ́ yín ó máa wọnú ara dáadáa lọ́jọ́ ti tòní bákan náà sì rí púpọ̀ ní ilé méjì èèyàn tuntun lọ́jọ́ ti tòní tó ṣe é pẹ́ ní náà ó ṣe é ṣe kí ẹnì kankan tẹ́ fẹ́ ṣe papọ̀ sí nǹkan náà máa béèrè ẹ̀yin tẹ́ wá ń ṣiṣẹ́ tó jọmọ́ partnership tẹ́lẹ̀ àbí tẹ́ ní dé pẹ̀lú èèyàn tẹ́lẹ̀ ó ṣe é ṣe káwọn díìlì náà kẹrin nǹkan dùnú kẹrin nǹkan ayọ̀ lórí dáadáa lọ́jọ́ ti tòní ọjọ́ tó dára pátápátá lọ́jọ́ ti tòní jẹ́ tó ṣe é pé kò dára rárá kẹtì ẹ̀pínlẹ̀ ìwónú rárá
àwọn ìrònú tẹ́tí wò láwò sẹ́yìn yẹn ti tó gẹ́ ẹrùlẹ̀ rí dájú pé jìnnà sí negative thought pátápátá ẹ free mind yín ẹ ronú lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ ẹ ronú nípa transformation ọjọ́ iwájú nǹkan wọlé lè ṣe táyé yín á tún fi yí padà dáadáa fún ìlọsíwájú ara yín ni o ẹ má ronú nípa àwọn nǹkan mìíràn rárá lọ́jọ́ tòní lè rí bí ẹ ṣe ń fẹ́ púpọ̀ ní máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní kò sí bẹ́ẹ̀ ṣe ronú tó àǹfààní kan sì máa wọlé fún yín lọ́jọ́ tòní iṣẹ́ yín gbá lọ bó ṣe kó lọ lénìí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire wá wọlé fún yín lénìí pínkì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 7:13 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.